àti àwọn sàhábé rẹ̀ wípé ogun tẹ́ fẹ́ jà wọn ẹ palẹ̀ mọ́ kalẹ̀ fún. wa iddu lahum mastata'tum min quwwatin. nítorí wípé ẹni tí ogun bá bá lójijì ogun òkú lọ. Allah. àmọ́ ń tá a fi borí ogun òun náà ni káwa náà ti palẹ̀ mọ́ fún ogun. àwọn àfáà wa ní mélòó èèyàn tí ó mọ̀ sunkún freedom àmọ́ ńgbà tí ò ní tí ó fi ṣayé lẹ́yìn freedom ó padà wá di ẹ̀wọ̀n fún padà. wa a'iddu lahum mastata'tum min quwwatin. níjọ́ kìíní àná àwọn olórí wa wọ́n rí bá àwọn ìlú kan lọ ń gba òmìnira àwọn náà wá tẹ̀lé wọn lọ gba òmìnira wọ́n ṣe fólófóló lọ gba òmìnira wọ́n palẹ̀ mọ́ bó ni wọ́n ti máa darí ìlú lẹ́yìn ìgbà tí wọ́n bá gbòmìnira tán. wa a'iddu lahum mastata'tum min quwwatin. àwa rí ìlú mi láfíríkà yìí náà ni o yìí sì ń bẹ lábẹ́ òyìnbó dìsín tòun ti bẹ́ẹ̀ náà rí ayé wọn lójútùú ju àwa tá a gbòmìnira lọ. Allahu Akbar. tòun ti bẹ́ẹ̀ náà rí wọ́n ń lo náà lásìkò wọ́n ń lo omi lásìkò kódà wọ́n ń lo ṣẹ̀mí tó ṣe fi yan gàn ju àwa tá a lá dá dúró lọ. wa a'iddu lahum mastata'tum min quwwatin. kò sóhun tó fà á tó kọjá wípé freedom lásán ni wọ́n ń rí wọn ò rí ní ti ń bẹ lẹ́yìn freedom. ní ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. èyí ni ó mú mi sọ̀rọ̀ lórí Yorùbá nation. tápá kan àwọn Yorùbá náà ń jà lórí wípé a fẹ́ freedom ẹ dákun ṣáà palẹ̀ mọ́ fún ti ń bẹ lẹ́yìn freedom. tẹ́ ẹ bá wọlé ọ̀pọ̀lọpọ̀ olówó tó jẹ́ ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa gateman wa kì í ṣe Yorùbá bíi mọ́là bíi Fúlàní bíi tápà. mo wá béèrè lọ́wọ́ kan nínú àwọn olówó ń jò ní ìpè etí rí tẹ́ẹ̀ kí sábà gba Yorùbá ó ní àǹfààní òun fi Yorùbá ṣe gateman ọdún kan ṣoṣo ó lè sì rọ́ọ̀bù òun lẹ́ẹ̀mẹ́ta lọ́dún. òun padà wá discover wípé àṣé ọmọ Yorùbá tóun fi ṣọ́lé àṣé òun ní gbàbọ̀dé fóun. látìgbà náà lòun ti pinnu wípé ọmọ Yorùbá kan ò ní bóun ṣọ́lé mọ́. ẹ dákun ọmọ Yorùbá ti ń jàǹbá Yorùbá ẹgbẹ́ rẹ̀ nígbà tí àti ìdádúró tá a bá dádúró tán kí là á ṣe fúnra wa. wa'iddu lahum mastata'tum min quwwatin. ẹ máa ń pẹ́ aláwọn olórí wa ni wọ́n ń jàǹbá wa. bẹ́ẹ̀ni. àyẹ̀bẹ̀kọ́ nínú àwọn olórí yìí náà ní sí Yorùbá ń bẹ nù wọn. tá a bá wá padà sí Yorùbá nation náà nísìnyí a tún rí nínú àwọn olórí tí ó tún dolórí ìwà burúkú yẹn ò sì ní fílẹ̀ yóò tún bá dé Yorùbá nation. wa'iddu lahum mastata'tum min quwwatin. nítorí yẹ ká fight ní corruption tí ń bẹ lára wa àbá jù báyìí lọ ká tún lékún yàtọ̀ sí Yorùbá Haúsá Ìgbò ìran mi ò bá tún darapọ̀ mọ́ wa tá a bá ti ní ìwà àlejò gbèlú kan. Wallahi. àmọ́ ìsíwà àti wà corrupted ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn companies ẹ rí i pé Yorùbá company mi ò jẹ company Yorùbá sì kọ́ ni gateman Yorùbá kọ́ ni security. Wallahi. nítorí wáyé pé tọ́ba láwọn dá ogun lẹ̀ gan nísìnyí gan wọ́n ti kọ́kọ́ pa àmọ́ iye ẹlòmíì lọ́nà gbà nítorí pé kí ni àwọn tí wọ́n ń ṣọ́ lè wà yìí gan làwọn tá à ń bájà. Allahu Akbar. ẹ bá lọ lé àwọn tí wọ́n ń dáná àbáwọn tí wọ́n máa ń lo ọmọ ọ̀dọ̀ ẹ rí wípé ẹlòmíì prefer kó lo àwọn ìgò kó lo tápà kó lo málà ó prefer rẹ̀ ju kó lo Yorùbá lọ látara ní tí wọ́n máa ń tú ní tí wọ́n máa ń dàrú tọmọ Yorùbá ò bá wá fi wà jàǹbá rẹ̀ lẹ̀ tọmọ Yorùbá ò bá fi wà tẹ̀m̀bẹ̀lẹ̀kú lẹ̀ tọmọ Yorùbá ò bá fi wà ìtékété lẹ̀ tá a bá bíùdì nation wa tán ìwàkiwà yìí náà ni ó fọ nation wa. wa'iddu lahum mastata'tum min quwwatin. ntọ́ yẹ ká kọ́kọ́ mọ̀ wò òun là ń ra wa létí ọlọ́run ní ànábì ẹ kàn mọ́ bẹ́ wọnú ogun tó bá dogun kó dogun tó bá dìjà kó dìjà ẹ palẹ̀ mọ́ agbára tá a fi máa ń borí ogun agbára tá a máa fi ń borí ogun ní ìṣọ̀kan ká sì lè finú tán ra wa.
Allahu Akbar. tí Yorùbá bá ní mọ́ lọ à ń bẹ lẹ́yìn rẹ̀ tó o bá múra mọ́ wẹ̀yìn wo kọ́ máa di pé wọ́n ti kúrò lẹ́yìn rẹ̀ tipẹ́tipẹ́. Yorùbá Ọlọ́run ló mọ iye alágbára tó jẹ́ pé àwọn Yorùbá náà ni wọ́n fà lé àwọn òyìnbó lọ́wọ́ tí wọ́n fi pa. Ọlọ́run ló mọ iye alágbára tó jẹ́ pé àwọn Yorùbá yìí náà ló mọ̀ tán pé à ń bẹ lẹ́yìn rẹ̀ bó lọ́mọ ogun bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò ọlá pé o ti wẹ̀yìn ti pẹ́ ní ojú ọmọ bó lọ́mọ ogun. Wallahi. Yorùbá ẹ dákun Yorùbá nation wa'iddu lahum mastata'tum min quwwatin. Wa'iddu lahum mastata'tum min quwwatin. nínú agbára òun náà ni ká ní oúnjẹ. Allah. ká ṣe kí mo pé. Ká ní oúnjẹ. tẹ bá wá rí ẹnìkan nísìnyí kí n fi ra mi ṣàpèjúwe kí n wá ní ẹ̀yìn ọmọlé kí ó kẹ wá sọ pé naam kí wá ní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo ń kó lọ ìlú òkè mo fẹ́ lọ mọ́ dá oko ẹ kọ́kọ́ wò mí dáadáa náà pé àánú ọkùnrin la ṣé kò sí nǹkan. ṣé kò jẹ́ pé wọ́n ti gẹ́ẹ̀tì ustazu báyìí. Allah. àwa ọmọ Yorùbá a ti lẹ níbi iṣẹ́ tá a jogún bá kò sí bó tilẹ̀ wù kí mọ́lá olówó tó kò sí bó tilẹ̀ wù kó lọ́lá tó kò ní fi iṣẹ́ oko dídálẹ̀. yóò sì mọ dáko. yóò mọ̀ dá oko lọ. tẹ́nìkan bá wà lè kú lẹ́kọ̀ọ́ yìí tó bá lóun ń lọ ìlú àkọ́kọ́ fojú wo pé bóyá tiẹ̀ ti bàjẹ́. àpàdà sí abúlé làwọn èèyàn pè é. àpàdà sí abúlé àpè fún. bẹ́ẹ̀ sì ni a ní àmọye nǹkan tó lè dowó. kódà overpopulation gan ni kóyà jẹ wá lẹ́kọ̀ọ́. èmi náà fẹ́ dẹ́kọ̀ bẹ́ẹ̀ sì ni ó ní oko tí ń dánú òkè o. tó jẹ́ pé tó bá mójútó gan òun kó di ọlọ́lá yóò di ọlọ́rọ̀ látàrẹ̀. àmọ́ òun náà ṣàfẹ́ bá wọn ka mọ́tò tó wà lẹ́kọ̀ọ́. òun náà fẹ́ bá wọn ka bíríìjì tó wà lẹ́kọ̀ọ́. òun náà fẹ́ wọ BRT tó wà wọn mọ́ làwọn tó bá wà ní Èkó yìí ara ó dẹ̀ mọ́ ni wọ́n ó dìgbà tó bá tó padà sílùú wọn. ó ní mọ́là kan tí máa ń taṣọ fún wa láàárín bí oṣù méjì oṣù mẹ́ta báyìí yóò máa pariwo òun lọ lù a padà wá discover yìí pé mọ́là ti ń gbé aṣọ dání sínú pólíbàgì aṣọ ti kọ́lé mọ́là ti ń gbé aṣọ sínú pólíbàgì aṣọ níyàwó lọ́mọ tí a bá ń pò ilé jù ní sí wọ́n tún mọ́ sọ fún pé lágbájá wàhálà rẹ ti pọ̀jù pẹ̀lú ilé o ṣọ́ra o ẹ dákun a sì ń pariwo Yorùbá nation ṣebí létẹ̀ ẹ padà sínú ẹ̀ tún ṣe yẹn. wa'iddu lahum mastata'tum min quwwatin. ẹni tí yóò bá jagun a ti máa padà sílé kalẹ̀ a ti máa lọ dáko kalẹ̀ a ti máa pèsè ntá máa jẹ kalẹ̀ a ti máa pèsè ntá máa wọ̀ kalẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mélòó ni ó lè fi aṣọ Yorùbá ṣe fáàrí mọ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mélòó ló lè jẹ oúnjẹ Yorùbá mọ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mélòó gbogbo nǹkan tá a ní pátá ní òòjọ́ wa lójúmọ́ yìí ó jẹ́ yíyàwó lẹ́nu nígbà tó wá ní Yorùbá nation wá ní ó dà táwọn àfáà bá ń lọ sí Yorùbá nation ó dà pé àwọn ọmọ wa ra fìlà ní mọ́lá nation nítorí pé kí ni fìlà mọ́lá làwa ń dé aṣọ mọ́lá làwa ń wọ̀ bóyá owó mọ̀ wá kúrò ní Yorùbá nation àmọ́ lọ ra fìlà mọ́là nítorí pé kí ni ìmúra wọn ni múra tàwa àfà. Wallahi. gbogbo nǹkan ọ̀ṣọ́ bàtà lẹ̀ Yorùbá dà yẹn mélòó ní ń dá oko mọ́ gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ bá jà yìí ní sèpéda kóníkàlùkù lọ dá dúró àwọn ti láyè nílùú wọn tẹ́lẹ̀ èèyàn mélòó nu wa ló láyè lù ẹlòmíì kan ti bàlú jẹ́ ìran ẹlòmíì kan ti parẹ́ lù wọ́n ti sọra wọn dẹ́nu èkó yẹnyẹn àwọn ọmọ ìlú òkè ó ti sọ lẹ́nu ẹlòmíì kan wọ́n ti àdírẹ́sì ilé wọn mọ́ nítorí ẹ ká mójútó nísìnyí wípé ó dáa tá a bá tiẹ̀ kọ́kọ́ mọ dá dúró ṣáà ti palẹ̀ mọ́ tá a fi dá dúró ẹ bá wo ń tọ́lọ̀ wọn sọ ó wá ní wa min ribatil khayl. wa min ribatil khayl. ọlọ́ni ẹṣin tó gbádùn nǹkan ìjà tó gbádùn ṣé wàá rí a wá nílùú ẹṣin mọ́ ẹ wo òyìnbó ń fi knowledge bá gbogbo ayé jà. débi pé tó bá fẹ́ ṣègbè àga sí wọn wàá rí wípé wàá tún mọ nídìí wọn náà ni òyìnbó ò ṣe bá jà wọn rẹ̀ ṣe bínú sí tó bá bínú sóyìnbó ò nílò social media ó ti bá wọn a gbọ́dọ̀ kóra wa lágbára débi pé north ni o all over the world ni o wọ́n máa nídìí Yorùbá wípé a nídìí Yorùbá fún nǹkan báyìí tí ń bẹ lọ́wọ́ wọn ẹ máa wọ́n tọ́lọ̀ sọ ó ní turhibuna bihi aduwwallahi ó ní ìyẹn lẹ́mọ̀ fi dẹ́rù ba àwọn ọ̀tá Ọlọ́run ẹ máa wo ó ní ìyẹn lẹ́mọ̀ fi dẹ́rù ba
àwọn ọ̀tá Ọlọ́run wá àdúwàkùn. Wa aduwakum. Tẹ́ bá tu ẹṣin lẹ̀ tẹ́ṣin bá lágbára ẹ wọ amọ̀ tàǹkì tẹ́ bá fẹ́ jà ládùúgbò táwọn àmì bá dé tó bá gbé amọ̀ tàǹkì wá tẹ́ bá ti rí amọ̀ tàǹkì lọ́kàn kò tí ì sọ̀rọ̀ ẹ̀wọ́ dẹ̀ mọ́ bàyí kalẹ̀. Kéèyàn má sí bẹ́ẹ̀ gan. kéèyàn má sí bẹ́ẹ̀ gan ẹ̀wọ́ ti mọ́ bàyí kalẹ̀ pé amọ̀ tàǹkì wọ́n pa àdúgbò yìí rẹ̀ ni pé tẹ́ bá fẹ́ jagun ní nǹkan tẹ́ palẹ̀ mọ́ kalẹ̀ táwọn yóò fi sọ pé àwọn Yorùbá yìí ti rẹ́dì. Tuhibuna bihi aduwallahi. mo sọ lẹ́ẹ̀kan nínú àkọ́kọ́ tẹ́ palẹ̀ mọ́ ni unity ìṣọ̀kan yẹn lò láàrin àwa Yorùbá débi pé láti kékeré làwọn òbí ó ti mọ sọ fún wa pé wá ń bí wọn náà ti ń dibi o ti ń dọkùnrin rẹ o ti ń dobìnrin rẹ o gbogbo obìnrin tó bá wù ọ́ ni o fẹ́ àmọ́ mọ̀ fẹ́ obìnrin nílùú báyìí gbogbo ọkùnrin tó bá wù ọ́ ni o fẹ́ mọ̀ fẹ́ ọkùnrin nílùú báyìí ọ̀pọ̀lọpọ̀ wa làwọn òbí wa sọ bẹ́ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ni. ẹ wò àwa Yorùbá kan náà nìyẹn o kódà ẹlòmíì pípa pé kó lọ mú ọmọ Haúsá wájú kó mọ́ ọmọ Yorùbá tó bá jẹ́ ìran kan wá lọ látara bó ti gbọ́ ìròyìn ìran yẹn àti bó ti mọ̀ wọ́n sí. Tá a bá wá palẹ̀ mọ́ ṣọ̀kan ẹ̀wọ́ bà wọ́n pé àwọn ilé tó fẹ́ jà ìṣọ̀kan wọn lágbára. Ẹlẹ́ẹ̀kejì òun ni oúnjẹ tá a máa jẹ àwọn ilé tí ní tí wọ́n jẹ ìyẹn lẹ́ẹ̀ fi ṣẹ̀rù bà wọ́n ẹwà àwọn Haúsá ń jò ní àwọn nọ́ọ̀tì nígbà tí wọ́n rí pé fẹ́ ṣe kíní wọ́n wá fi ẹran wọ́n fi ṣẹ̀rù bà wá nítorí fi ṣe nìyẹn turhibuna bihi aduwallah wa aduwakum wọ́n fi ẹran wọ́n fi ṣe kíní wọ́n fi ṣẹ̀rù bà wá àti tòmátò ọ̀dà àwa béèrè kódà kí làwọn Yorùbá ò fi ṣẹ̀rù bà wọ́n kí làwọn náà ò fi ṣẹ̀rù bà wọ́n kódà fún eléyìí tẹ́ ṣe yìí o ní kó nǹkan wá sọ́dọ̀ yín mọ́. Kò sí. La ilaha illallah. Tuhibuna bihi aduwallahi wa aduwakum. bọ́mọ wọn bá délẹ̀ yìí yóò ráyè iṣẹ́ bó ṣe ọmọ ọ̀dọ́ bó ṣe kó mọ ti kọ́ńkéré tọmọ tí wọ́n bá dé lu wọn tí ò bá kàwé dáadáa ó lè má rí iṣẹ́ kankan ó ti báwọn àwọn ti ní bọ́ ṣe tó ètò olú wọn ẹni tí ẹ fi kọjú ogun ni ẹ má kàn dúró pé a fẹ́ da gbogbo nǹkan rú ká mọ̀ dàdúgbò rú yẹn kọ́ ni wọ́n fi ń gba nation o ìyẹn kọ́ ni wọ́n fi ń gba nation o ìtẹ̀yàn mọ́ ní Táyọ̀ sọ pé kódà àwọn eléyìí kan ti dúró wọ́n ti ṣe tán àwọn ìlú kan ní abẹ́ China níjó ni àwọn náà protest bóyá last year wọ́n protest pé àwọn náà fẹ́ dá dúró bóyá Hong Kong ni bọ̀ mo ti gbàgbé orúkọ ìlú náà ṣá bóyá Hong Kong ni wọ́n ṣá protest but síwájú kí wọ́n tó protest tí ẹ bá rí ìlú yìí ẹ wò bí ẹ wà London òun náà ti di small London àmọ́ yẹn kan ni wọ́n ti ń produce nínú ìlú yẹn táyé dẹ̀ ti ń rí wípé no àwọn eléyìí náà ti wọ́ọ̀tì kí wọ́n dá dúró mélòó la ti ń produce nísìnyí ẹ má wá jẹ́ kí á tún wá jẹ́ kí eléyìí kó jẹ́ ká lose direction o Nàìjíríà ti wọ́ tẹ́lẹ̀ o Nàìjíríà ti wọ́ o wàláì tẹ́lẹ̀ kó máa dìbò máa ní àwọn kinní kan àwọn Yorùbá lọ́wọ́ á da Nàìjíríà wúyẹ́yẹ́ Nàìjíríà ó fẹ́ ṣubú ó wá ń wá orí ẹni tó ń wọ́n ṣubú lé lórí tí ó wàá fi ṣe excuse pé lágbájá ọmọ lágbájá òun ló gbé mi ṣubú wàláì tàláì Ọlọ́run nìkan ló lè bá wa tó Nàìjíríà àwọn olórí wa.